Africa Content TV. Ẹyẹ tẹ́lẹ̀ òṣù, ọwọ́ alẹ́ rẹ̀ máa máa yọ ká.
standing àtàlágà ìdókòó. Wọ́n ní yàrá ìyá owó lọ. Àwọn owó tí wọ́n bá gbà lọ́wọ́ á di wẹ́ẹ̀dì. Owó ojoojúmọ́ wọ́n gbà. Tí wọ́n bá gbà yẹn ń gbàrún. Owó ojoojúmọ́ wọ́n ná. Gbogbo denomination wọ́n gbà. Àmọ́ náà bẹ̀rẹ̀ fẹ́. Àfi bí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ pọ́ọ̀lù. Ọ̀rọ̀ ẹ̀dùn wà yéégún láti gbé ìgbàlẹ̀. Àwọn tí wọ́n bá wá di àṣàmú nípínlẹ̀ Ọ̀yọ́. Cultural Center lélẹ́yìí. GM Cultural Center. Àwọn náà ní wọ́n níwájú wọn. Ẹ ṣé o. Alága àdúgbò ìṣẹ́lẹ̀ Ẹ ṣèpọ́jú o. special lè máa pè é wọlé. Àṣà wa ò ní bàjẹ́. Torí pé kò ní bá ti wọ̀ tán ìwọ̀ gbọ́dọ̀ sùn. Aṣojú ọdún yìí yá. Ẹ ṣé o. Máa ń lọ lọ́wọ́ ní tilẹ̀ wáyọ̀.